Hey lovers all over the world, Stay Remain International, gbogbo ẹ̀yin lovers mi tí ẹ ń wò mí, ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi tí ẹ ń wò mí, ẹ yá ká lọ gbìyànjú iṣẹ́ Kodoroski, ẹ yá ká lọ gbìyànjú iṣẹ́ Kodoroski. Ṣé rí iṣẹ́ tẹ́ rí yìí, iṣẹ́ tó kéré lójú ni. Bí bá sọ tán ṣe máa rí pé ó kéré lójú. Wo nǹkan táwọn bàbá wa ayé àtijọ́ tó ń fi ń ṣe ọkọ lórí ìyàwó wọn nìyẹn. Ẹ máa rí àwọn bàbá àgbàlagbà míì á fẹ́ ìyàwó mẹ́fà, á dẹ̀ àìmọ̀ míì á fẹ́ mẹ́sàn-án, èmi irú bàbá mi ó fẹ́ mẹ́sàn-án. Bàbá mi tiẹ̀ gbìyànjú, ó fẹ́ wọn lọ ní bàbá mi dé kàn wọ́n. Ó dé lagi. Bàbá mi ó mọ gíla. Even bàbá mi náà ó tó lagi ju sí bàbá mi lọ. So èmi nìkan ni mo rò pé Ọlájídé ká mi má jẹ́ kí mo ti gbàgbé àṣà ìdílé wa. So àṣà ìdílé wa yẹn pé a máa fóbìnrin jọ rọrọ I don't want to do. No. Ó máa fagun fún ọmọkùnrin ni ọmọ ìyá mi. Obìnrin bá ti pọ̀ ju ọkùnrin, ó máa fagun fún ẹni. So mo ogun tí mo face láyé mi. So I don't want to put my hand there again, please. So ọmọ ìyá mi tó bá mọ̀ pé ó fẹ́ kí owó obìnrin, ìwọ màmá mi, ìyàwó ẹ̀yin màmá mi, ẹ̀yin àǹtí mi, ẹ bá fẹ́ kí ọkọ yín gbò yín dáadáa, kó kàn yín dáadáa, ẹ lọ gbìyànjú iṣẹ́ yìí. Bó ṣe máa rẹ lélẹ̀. Àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tó bá jù báyìí wá gbọ́ gbà, tó bá rọ̀ á mọ́, tó bá yìn, ó máa dàbí ìgbà tí Anthony Joshua tó ń jà ní orí gidi ni. So ọmọ ìyá mi, wà lọ gbìyànjú, ẹ má yẹ kí n sọ̀rọ̀ jù. Kí ló máa lọ ṣe? What you need to do is ẹ jẹ́ ká lọ wá ike 2.5 litre. Tó bá ti wá ọmọ ìyá mi, wá lọ wá gbòǹgbòdí obì àbàtà. Gbogbo obì àbàtà yẹn ọmọ ìyá mi máa ṣe. Tó bá ti rí, ó dá kí èèyàn rí tútù. Tó bá ti wá rí tútù yẹn, wá gé kékèké. Bọ̀ ìkan tó wà ń bẹ̀ ni pé má ṣàn ọgbọ́n ara ẹ̀. Tó bá ṣàn kò ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Gbàgbé pé má ṣe tòyìnbó. Tó gbọ́ mi, because àwọn kan mi wà àti pé torí jams kíní kan kí omi tó fẹ́ fi sọ yẹn ó ti máa àti dí agbára iṣẹ́ ètò. Má ṣàn kàn kó sínú ẹ̀. Bá ti kó sínú ọmọ ìyá mi, kàn gbọ́n iyẹ̀pẹ̀ ẹ̀nù, kó kó sí. Bá tó wá ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá mi kí ló máa ṣe? Wá negro pepper tó ń pè ní negro pepper christis ìyèrè. Tó bá ti wá di ìyèrè ọmọ ìyá mi, ìyèrè yẹn á jẹ́ kọ́ọ̀pù kí ló máa fi wọ́n picnic yẹn kíní ló máa fi wọ́n. Tó bá ti wá rí dà sí kókún ẹ̀kún ẹ̀ ló máa fi wá dà sí. Bá ti wá dà sí ọmọ ìyá mi, wá da ọtí lé lórí. Dà sí tó bá kún débì. Tó bá ti wá kún dé ọmọ ìyá mi fi ilẹ̀ lọ́jọ́ kẹta. Lẹ́yìn ọjọ́ kẹta ọmọ ìyá mi kò máa mú anytime lè lò mú. Ní ìgbà àdúrà ìgbà tí ó máa jù bó ṣe máa jù dí nílé. Àwọn lọ. Bọ̀ má pàyàwó ẹ̀ bó bá sọ pé èmi èpè ni máa fún ẹ. Bó bá sọ pé èmi ni mo kọ́ ẹ ní iṣẹ́ tó máa fi pàyàwó ẹ̀, máa kàn pa. Wọ ìyàwó náà gbéra wá ṣe pé tí wèrè sẹ́gbẹ̀ẹ́ kó sá lọ ní tiẹ̀. Àdúrà gbà.